ọba tí wọ́n lé tí ń léèyàn ikú tí kémọ́ni kó tó pa ní Aláàfin Ọ̀yọ́ ní jẹ́bẹ̀ ikú ọ̀pá Lamidi náà jọ kan. àti wálé ayé wàhálà ni àti gbélé ayé fìtínà ni àti kúrò níbẹ̀ àdánwò ni àti kúrò níbẹ̀ àdánwò ni ẹ̀dá ń wá àlìjánnà arákọ̀kú ọjọ́ mú wa mẹ́sìn kọ́rọ́nà lọ bẹ́ẹ̀dá bá sáyé àfikọ́sọ̀rùn àkíwá àlìjánnà láìkú àkíwá àlìjánnà láìkú. Allahu yarhamuhum Allahu yukrimuhum Allahu yab'asuhum fi ahsani suwari Allah alimarihu yabuni wahin nalimahu taya qaribu masha Allah lakinna ma kayyisun يمتعد لرالي الله أكبر حياتنا مثل خلقت في أجري الله لو تستعيد لها تنجو من الفشل الله أكبر نفوسنا كنبا tili aridi takuluwa ayawanu fili wa shinagidu ishata dahali Allahu akbar wallaha nasahalu lil amudadi khairatana ya rabbana judilana amin ya Allah ikhlas fili amali amin mímọ́ fọ́ba tó ní kádàrá títètò rẹ̀ gẹ́gẹ́ bó ṣe fẹ́ ìṣètò rẹ̀ lórí ẹ̀dá o bókòrò tàbí bódùn ni ẹ̀sùn máa bí ẹ̀wà gbàláyé ẹ̀yin èèyàn tẹ́jọ́jọ́gbọ́n àtẹ̀yìn tọ̀lọ́hún fún lóye kí la fẹ́ pèsè lẹ́dọ̀rùn Masha Allah aláàmú gbogbo múmìnì àti múmìnà lè ayé àtẹ̀yìn gbàgbọ́ tọrọ yé ayé tá a wà yí àdánwò ni kí wá lọ́ọ́ fàdí àdánwò yẹn táwa fi sọ páyé ṣòro ẹ jẹ́ ká jọlá kíyèsí ìdùnnú dání ilé òfo gbèyàn rí ìdùnnú nídàjí tọ́ba gbàlù tó mú jò ọpẹ́ ó lè ṣeéṣe bó dìrọ̀lẹ́ o ìdùnnú lè tún dìrònú Allahu Akbar wáyé wáyé ẹ̀ràn tí ọ̀run ṣébí ṣe kàrán tí ikú gbogbo ń tẹ́ dàgbà ayé rẹ̀ ṣe ẹ̀yìn lójú ràn tí ẹ̀san àtàkóró wọnú àdógbàgbé pọ́nà tòrin tó fi dọ́gá tó lè ṣeéṣe fọ́ọ̀mọ rẹ̀ ò wá àpèjúwe ayé tún nìyẹn àdúníyà fàníyàtọ̀ bó ti lè wù káyé dùn tó àfi ká sì máa palẹ̀ mọ́ o kó tó di ìgbà tí ikú ọkàn wa Masha Allah àgbàgbé ọjọ́ kẹyìn ni kálukú ń sáyé bó ṣe fẹ́ bẹ́ẹ̀ ọba tó lẹ̀mí ọ̀ padà gbà o ibi tí ń dùn yọ padà kan béèyàn bá ṣe gbé kúdè kan
kẹ́mi rẹ̀ ò lè pẹ́ sọ̀ràn kú ikú tó gbéde yóò fi ṣẹ̀sìn o onígbèkúde ẹ ó padà lọ òkú mọ́ ọjọ́ nìyẹn pé gbogbo ọ̀yẹ̀kú ọ́ padà kú Babátúndé pẹ̀lú Ìyábọ̀dé o tàwa ní ọlọ́ tí ó tún bọ̀ mọ́ àṣàrà ìlú kí lóògùn rẹ̀ tá lọ́mọ ogun kan tọ̀ràn kú àṣepò yóò wù tẹ́ ẹ̀ dádì mú o bí ikú bá ti dé ló ti pin básìkò ẹ̀dá bá ti tó màláìka ikú wọlé ani lamọ̀yìn ọmọ lamọ̀yìn ìrìn àjò ikú kan ẹ gbéra nílẹ̀ kó gbẹ́rù rẹ̀ èyí tó lò láyé ti tó ká lọ sí yàrá oníyàkán o níbi tó sùn dọ́jọ́ ẹ̀san ìyà kan tó kù fi sùn yẹn nínú kòtò tí a gbé wọn sí bẹ́gbẹ́ bá ń rò wọ́n ta ló lè sọ o kò sì ṣeéṣe ká tún wọn sí ní ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ rí ká mú wá sí ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ èèyàn lèèyàn rí òpin rẹ̀ èèyàn mọ̀ tó pin ẹnìkan wá rí bó ṣe rí yìí àbàdùkọ́dọ̀ náà lórí pé fóun tí a sọ pé wàká méjì báyìí kọ́dà aláàtì ṣùràfàtíhà rìjálùn fàzálù wálìjìbálù jìbálù lọ́nlọ́mọ yìí òkè tó yẹ pé àwọn tí wọ́n kọ́lé síbẹ̀ tí wọ́n lọ gbé bẹ̀ tí wọ́n ń wọlé tí wọ́n ń wọ àwọn èèyàn wọn ò níye ṣùgbọ́n gbà tó yá àwọn kù ní orí òkè yẹn ò sì kú òǹbí ọwà bẹ́ẹ̀ náà nílùú Ọ̀yọ́ kọlọ́run tí ọba ìlú Ọ̀yọ́ jẹ́ ń jẹ́ tí Aláàfin ti jẹ kọ́ má ba ìlú Ọ̀yọ́ jẹ́ lẹ́yìn wọn wọ́n gbìyànjú àbáwọn dúpẹ́ ọ̀dọ̀ Ọlọ́run àbáwọn dúpẹ́ ọ̀dọ̀ Ọlọ́run àbáwọn dúpẹ́ ọ̀dọ̀ Ọlọ́run wọ́n gun ọkọ̀ òfurufú wọ́n wọ ọkọ̀ ojú omi wọ́n sáré ńlẹ̀ẹ́lẹ̀ Ọlọ́run fi kú wọn síbẹ̀. kí ni nǹkan tí ẹ fẹ́ sọ nípa ìpapòdà Aláàfin àti ìmọ̀ràn yín fún àwọn ọmọ ìlú? nígbà tí mo gbọ́ láàárọ̀ yìí ó mú mi lára gan ìpapòdà bàbá ó jẹ́ nǹkan tó bà wá lọ́kàn jẹ́ gan nílùú Ọ̀yọ́ because bàbá dúró fún symbol peace and unity ní Ọ̀yọ́ àti ní Ọ̀yọ́ state àti ní Yorùbá land as a whole a kàn gbàládùra pé iwájú tó dojúkọ kó máa lè ẹ̀yìn tó sì fi sílẹ̀ kó má bàjẹ́. ìmọ̀ràn yín fún àwọn ọmọ ìlú? ìmọ̀ràn mi fún àwọn ọmọ ilẹ̀ Ọ̀yọ́ ọmọ Ọ̀yọ́ ní ọkùnrin lóbìnrin ni pé àsìkò tí tó fún wa ń sìn láti fọwọ́sowọ́pọ̀ this difficult time kájọ work together so that I will make the best decision. ìwé èèyàn pọ̀ lọ ìlú Ọlọ́run ní sí kò sọ wọn Ọlọ́run ó tún jẹ́ ká rí ẹni tí ó nífẹ̀ẹ́ lù bíi bàbá wa ni. a lè máa rántí sáà ìṣàkóso bàbá fún gbogbo yẹn kí la lè máa rántí sáà ìṣàkóso wọn fún kí ni àwọn nǹkan tí a lè rí tọ́ka sí. ó pọ̀ tí ò sí fẹnu sọ bọ̀ kábẹ̀rẹ̀ láti ibi tí wọ́n ti parí ìṣẹ̀mí wọ̀nyí bàbá wo ilé iná tí wọ́n gbé wá sí Ọ̀yọ́ bàbá wà lára àwọn tó ń ṣe akitiyan bí wọ́n ṣe gbé dúró lọ́yọ̀ọ́ lórí ilẹ̀ tí wọ́n fún wọn ni lórí pé gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ láti fọwọ́sowọ́pọ̀ kí a lè bá a ṣe àṣeyọrí lórí ẹ̀ fún 133 kv tí wọ́n gbé wá àwọn oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn lẹ ó pẹ̀lú ọ̀tá àlìkà Ọlọ́run bá wa tẹ̀ wọ́n sáfẹ́ rere. Orúkọ mi Paula Gomes, báwo lè ṣe jẹ́ sí àwọn Aláàfin? cultural ambassador. Máa kí ló ṣẹlẹ̀ Bàbá ó ti lọ. Ó ti lọ sí ọ̀run. Ǹjẹ́ ó bẹ̀rù àwọn síkù? Mi ò mọ̀, ṣùgbọ́n ti sọ̀rọ̀ bàbá lọ sí lọ́tọ̀
I talked to Baba last week. So Baba was fine. Maybe it's God take him. So Baba was fine. What's your relationship with Baba? I work with him on preservation of heritage and culture. That's what I used to do. I was the coach. Like to do with him? My father. He was a father to everybody. Told to. He helped everybody. He's a mentor. Great man. Ó jẹ́ kí n ọmọ Ọ̀yọ́ Aláàfin ọmọ Aláàfin Ọ̀yọ́. Báwo wá ní ìṣẹ̀lẹ̀ tó ṣe lára yìí? Àtàndá ikú bàbá yìí. Bàbá mi Àtàndá ṣe bẹ́ẹ̀ ó lọ bá àwọn bàbá rẹ̀ ni. Ọ̀run rere fún olórí ọ̀run dẹ̀dẹ̀ náà ní òdẹ̀lẹ̀ fún rẹ̀ rè. Eyín sí lọ láfárá pòpòdó sí lọ nísàrẹ̀. Àtàndá ṣe bí eré ó lọ bá àwọn bàbá rẹ̀ tayò lóde ọ̀run. Àtàndá ti ṣe bíríbírí Àtàndá ti sọ fún wa. Bàbá mi sọ ní bíi ọ̀sẹ̀ méjì sísìn. Ó pè wá ó ní òun rí bàbá òun tó pe òun o pé ó ti tó kóun mọ̀ bọ̀. Àyà mi já ẹ̀rù bà wá pé ẹ̀rí bàbá yẹn rílì ó ní òun rí bàbá mi àṣẹ ó sì pé òrìṣà ni ẹ́ ṣùgbọ́n Ṣàngó ní Aláàfin ní Ṣàngó bí ẹ̀rù Àtàndá ti bà mí ọjọ́ jàkúta tí ó jẹ́ òòṣà Ṣàngó ọjọ́ náà l'Àtàndá ló gbà bẹ́ẹ̀ ló gbèrúkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọra adúpẹ́ lọ́wọ́ ọkú torí pé Àtàndá ṣe tó yẹ kó ṣe ó bímọ ó fi kékeré joyè ó sì fọlá jẹ ó fọrọ̀ jẹ ó fẹ̀mí gúngùn jẹ lágbára àwọn mọ̀lẹ́ igba mọ̀lẹ́ lágbára àwọn tí wọ́n ti tẹ̀lé Ọ̀yọ́ yìí dó ilẹ̀ Ọ̀yọ́ ò ní yọ gbogbo wa lẹ́yìn Àtàndá ikú bàbá yèyé adúpẹ́ gbogbo ilé o. Orúkọ mi ni Bọ̀dé Dúrójayé akọ̀wé ìròyìn fún Aláàfin Ọ̀yọ́ Aláàfin of Ọ̀yọ́ ọba Dr. Lamidi Ọláyíwọlá Adéyẹmí kẹta. Lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ìlú wọ́n ń kẹ́dùn lórí ikú ọba ńlá tó lọ alábẹ́nú àṣàṣì ọba Lamidi Ọláyíwọlá Adéyẹmí kẹta. Kábíyèsí jẹ́ mo sọ fún alábẹ́nú àṣàṣì ọba tó fẹ́ràn ìlú tó fẹ́ràn àlàáfíà tó sì fẹ́ràn ìdàgbàsókè ìlú tí wọ́n kó àwọn èèyàn mọ́ra wọ́n sì fẹ́ràn ẹ̀kọ́ débi wípé kò sẹ́ni lọ́nà kan àbọ́nà kejì tí ikú wọn ò dùn. Lákọ̀ọ́kọ́ àwọn ní bàbá àṣàlẹ̀ fún ilé ẹ̀kọ́ gíga yunifásitì ńláńlá 4 ní Nàìjíríà kan tó kú èyí tí ò ṣẹlẹ̀ rí. Àwọn ní bàbá àṣàlẹ̀ fún ilé ẹ̀kọ́ gíga yunifásitì kan tá à ń pè ní University of Sokoto ń gbà kan tó ń sọ di Ottoman Fodo University. Àwọn tí ń bàbá àṣàlẹ̀ fún ilé ẹ̀kọ́ gíga yunifásitì ìjọba àpapọ̀ tá a mọ̀ sí University of Maiduguri. Àwọn náà tí ń bàbá àṣàlẹ̀ fún ilé ẹ̀kọ́ gíga yunifásitì tá a mọ̀ sí ilé ẹ̀kọ́ gíga yunifásitì aládàáni tá a mọ̀ sí Christian University Abẹ́òkúta. Àwọn náà tí ń bàbá àṣàlẹ̀ ilé ẹ̀kọ́ gíga yunifásitì nílẹ̀ òkèrè tá a mọ̀ sí Kese University tó ní ẹ̀ka ní Cameroon Republic àti Nàìjíríà. Ayé ọba ọdún a ní àwọn àlàfo kan tó ìjẹba àwọn ìṣòro nípa àwọn ìrajọba ní àyẹ̀bá. Ẹ̀yin náà ti rí àwọn ojú ni ẹ rí pé gbogbo ìlú ló fẹ́ràn bàbá tó bá kọ ìyà tí ò dá sílùú nígbà yóò dá ni ẹ̀yin náà rí fún ara yín ẹ̀yin náà lọ sí gbogbo ìlú ẹ lọ káàkiri kẹ́ lọ wo ohun tó ń ṣẹlẹ̀ nínú ìlú ẹlẹ́gbọ́n ìtẹ́lẹ́gbọ́n tó ṣẹlẹ̀ ní àkọ́kọ́ náà ṣíkí lẹ fẹ́ sọ ṣé nípa ìdàgbàsókè tó dé bàlú lẹ fẹ́ sọ ni nígbà kan wọ́n ní èèyàn máa ń rin Ọ̀yọ́ tán lọ́jọ́ kan bẹ̀tí ń sìn Ọ̀yọ́ kò sí ẹni tó lè ní tán láàrin ọ̀sẹ̀ kan kò tó bẹ́ẹ̀ Ọ̀yọ́ ti gbèrú ó ti lọ káàkiri gan ẹ wo ọ̀nà ẹ wo gbogbo ẹ̀ káàkiri ẹ wo àwọn iléèwé ẹ wo gbogbo tó ń dálẹ̀ káàkiri ẹ wo lọ ẹnu ẹ̀ fojú ara ẹ wò káàkiri nínú àfihàn gan nígbà kóró di pé wọ́n dórí àlééfà àfihàn òrí báyìí ẹnu ẹ̀ wo bá ẹ lọ káàkiri sínú àfihàn ẹ lọ wò kò sí nílẹ̀ Yorùbá kò sí àfihàn tó ní gbogbo nǹkan tó wà níbí báyìí kò sí àfihàn ọ̀hún eléyìí láwòkọ́ṣe. Bàbá wa jẹ́ ẹ̀yìn kan tó máa ń bí àṣà wa lọ́kọ́ ní fi àṣà kan jẹ́ kílẹ̀ ní sọ nípa àwọn sí àṣà ṣíṣe. Yes, kábíyèsí kò sẹ́yẹ ẹyẹ méjì òun jẹ́ àṣà
kábíyèsí was the veritable custodian of culture and tradition. ìyẹn wọn kì í kò sí nǹkan tó ń jẹ atari wọn níbi ìmúra tí wọ́n bá dé òde àwọn ọba ńlá míì wọ́n máa ń jí kábíyèsí wò ni wọ́n á wo ìmúra wọn àwọn náà fẹ́ ṣe orúkọ tí bàbá ń ṣe ẹ wo abetí ajá tó máa ń dé ẹ wò kò pẹ́ méjì àfẹ́ tó wá fẹ́ kọ́pì wọn nìyẹn ẹgẹ́ tiẹ̀ ẹ wá níbi tó máa ń dé ẹ wò múra wọn àwọn ọba ńlá ni máa ń wo ìmúra kábíyèsí pé ẹ̀wù bàbá ẹ̀ ṣe múra bàtà ni o aṣọ ni o fìlà ni o tòmáàtì ni kò wá sí kábíyèsí ní ọba tó jẹ́ pé wọ́n dìde tí wọ́n jagun ọ̀rọ̀ intellectual warfare lórí wípé àṣà wa ti parun kò gbọ́dọ̀ parun pàápàá jùlọ àṣà Yorùbá àgbọ́dọ̀ jù ó parun bàbá náà kọ́ dìde tí wọ́n bẹ̀rẹ̀ kí náà ti ń pè yẹn gbogbo nǹkan ṣẹ̀ǹbáyé wa ìkíni ni o ìjẹun ni o ìmúra ni olóòkan lọ́kan ẹ má tẹ̀yẹ ká sọ yẹn mọ́ kábíyèsí ọba tí ò pé méjì ni